àṣírí irọ́ ti tú àwa ń jáde síta láti lè sọ eléyìí kí gbogbo ọmọ Yorùbá ká lè padà tú ẹrù ara wa dì. Dúpẹ́ Onítìrí ti gbé wa ṣubú ó dẹrù wa nù ẹ jẹ́ àṣà ẹrù yẹn papọ̀ ká tú ẹrù yẹn dì dáadáa. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ká mú ìrìn àjò wa pọ̀n ká padà ní ọ̀nà ìgbé ọ̀nà ìparun ètí Dúpẹ́ Onítìrí mú wa rìn láti bí oṣù bíi 10. Àṣírí irọ́ ti tú ẹ má jẹ́ ó dùn wá kọjá bí tó yẹ lọ. Kí ló dé látijọ́ yìí kíní kẹlẹ́wì kan òwe àwọn bàbá wa ni wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan tí òtítọ́ bá ti gbéra lòtítọ́ máa lé bá. Tí irọ́ bá lọ lógún ọdún ní ọjọ́ tí òtítọ́ bá ti gbéra ó máa lé irọ́ dá ó máa lé irọ́ bá. Òun làwọn bàbá wa fi máa sọ wípé eré tí ajá fogún ọdún sá ìrìn fàájì ní fẹ́ ṣe. Àṣírí irọ́ ti tú àwa ní ká wá dìde. Àwọn kan ṣì wà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ àná bẹ́ẹ̀ ni Ọlọ́run máa gbẹ̀san wa lára wọn. Ẹ jí láàárọ̀ kùtù ẹ gbójú yín sólódùmarè ẹni tó dá wa tó ṣẹ̀dá àwọn bàbá wa sórí ilẹ̀ yìí ẹni tó ti dá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní àtètèkọ́ṣe pé Ọlọ́run ẹlẹ́dàá wa olódùmarè olódù tó máa rí ó ti ṣètò láti gbà wá kó nínú ìparun bí ó ti ṣètò láti gba ilé Ísírẹ́lì kó nínú ìparun. Gbogbo ọ̀dọ̀ àwọn tí ìkọ̀sẹ̀ ti wá gbogbo ìjàlọ tó wọ àárín Yorùbá tó dàwárú Ọlọ́run gbẹ̀san wa lára wọn. Bọ́n jáwé bọ́n wá gbò wọn lágbára tó Ọlọ́run o. Lójoojúmọ́ dẹ̀ rí làṣírí wọn ń tú sí. Mo sọ lánàá mo lọ́lọ́run kò fi yà àwọn ọlọ́pọlọ pípé kò fi jẹ Yorùbá. Ọlọ́run ò fi yà àwọn ọlọ́pọlọ tó sharp tó jiná tán tó jẹ́ wípé tí àwọn aláwọ̀ funfun bá tún rí wọn gan wọ́n tó ń bẹ́rí ni. Kò sí ìlú tí Professor Banji Akíntóyè máa wọ̀ káàkiri àgbáyé tí wọ́n á ní wọ́n rí èèyàn. Kò sí ìlú tí bàbá wa Professor Wọlé Ṣóyínká máa wọ̀ tí wọ́n á ní wọ́n rí èèyàn. Káàkiri àgbáyé náà ti ń gbóhùn náà ti ń gbórúkọ Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Lágbàáyé náà ti gbórúkọ bàbá wa Barrister Gani Fáwẹ́hìnmí ẹlẹ́nu wọn ti kú ṣùgbọ́n iṣẹ́ wọn ò kú. Láfi ní pé ká fún rere lẹ̀ di àwọn ọmọ wa. Àṣírí irọ́ ti tú lójoojúmọ́ lọ́lọ́run dẹ̀ máa tú ṣírí wọn. Àwa ní kẹ́ jẹ́ ká tú ẹrù ara wa dì ká bẹ̀rẹ̀ ní ọ̀tún. Ogún kan tá a lè fi lẹ̀ di àwọn ọmọ wa òun náà ní ká ní orílẹ̀-èdè wa. Amẹ́ríkà tá à ń tiraka láti lọ tá à ń ná millions of naira orí owó yẹn tá a bá fi dá business nílẹ̀ lórí ní ilẹ̀ wa tí ilẹ̀ wa bá rójú tá a gba orílẹ̀-èdè wa àwa náà wọ́n máa employ àwọn òyìnbó torí pé ẹni tó dá wa Ọlọ́run tó ṣẹ̀dá Yorùbá kò ṣẹ̀dá Yorùbá gẹ́gẹ́ bí alágbe ó ṣẹ̀dá wa gẹ́gẹ́ bí orí àpèsìn ká máa gbèsìn wa. Ẹ tún gbọ́ àṣírí irọ́ ilé ìmọ̀ ń padà bọ̀. Báwọn ìyá mi bá ti ń jù sí mi èmi náà mọ̀ jù sẹ́yìn náà ẹ bá mi ṣí ayé o. Ìbànújẹ́ ò ní wọnú ayé yín nínú oṣù kẹfà tá a wà yìí o. Oṣù kẹfà ẹ máa fa ire ayé wa sáré wá ire ayé wa dẹ̀yìn bọ̀ tí Dúpẹ́ Onítìrí ti fi irọ́ gbà lọ́wọ́ wa. Ó ta kókó ta fẹ́ rí yọ ire ayé wa dẹ̀yìn bọ̀. Bàbá mi ọmọọba Bíọ́dún the Great tí bá parí ètò ìtọ́ máa pè yín yóò dára fún yín bàbá mi àná tí yín ò ní gbẹ iná orí pẹpẹ yín ò ní kú ẹ ó rí àánú gbà bàbá mi látọ̀dọ̀ Olódùmarè látọwọ́ ènìyàn látọwọ́ áńgẹ́lì ọ̀run ọmọ súre sínú ayé yín bí ẹ ti dúró ti Yorùbá tẹ dúró ti ọmọ Yorùbá ẹ ti kékeré ẹ ń ṣiṣẹ́ àgbàlagbà Ọlọ́run ò ní pa làákàyè yín run ohun tẹ́ ń ṣe tẹ́ fi ń wu Ọlọ́run ò ní fìdí ẹ̀wọ̀n ọmọ aráyé ẹ ti já àjọgbọ̀ ká lè mọ̀ pé ó yẹ ká tú ẹrù ara wa dì. Ogún kan tá a lè fi ilẹ̀ dà àwọn ọmọ wa oníká ní orílẹ̀-èdè wa. Ọlọ́run dá wa ní gbogbo orí tó ń bẹ lórí ọmọ Yorùbá orí àpèsìn ni. Òní ẹ wo the religion Christian religion came from Israel nígbà tó Ọlọ́run tó yọ̀ǹda fáwọn ọmọ Yorùbá láti gbà á òyìnbó gan tó wá ń tàpá náà ètè lọ́dọ̀ wa lórí bàbá mi ọmọ bàbá yìí. Islamic náà ó wá láti Saudi Arabia àwọn Saudi tó ń wálẹ̀ Yorùbá pé ẹ̀yin ẹni mọ̀ ju ẹni tó ní ìmọ̀ lọ ẹ wá wo àtàwọn bàbá mi ìṣẹ̀ǹbáyé ọ̀pọ̀lọpọ̀ ní Brazil káàkiri àgbáyé náà ti ń dífá náà ti ń ṣe yẹ̀mí wò torí wípé Ọlọ́run dá wa ní orí àpèsè Ọlọ́run ò dá ìran Yorùbá ní àtọrọjẹ Ọlọ́run dá wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìjì tó ń jà wá ìjì 1914 nígbà tá gbóhùn wa sókè tá gbójú wò kẹsàn Ọlọ́run pé Olúwa
àwọn bàbá wa ti jésù àjàrà ẹ̀yin wa ń ka àwa ọmọ àwọn bàbá wa ti la ọ̀nà wíwọ́ fún ara wọn nígbà tó kọ́ tí wọ́n rin ọ̀nà ìwọ Ọlọ́run àwa dìde bí a fẹ́ rin ọ̀nà ìwọ Ọlọ́run ẹ̀yin Ọlọ́run dẹ̀ ń bá wa là lójijì Dúpẹ́ Onítìrí dé ó wá bẹ̀rẹ̀ sí fi irọ́ òfin kó àwọn ọmọ Yorùbá ṣìnà ọ̀rọ̀ Ọlọ́run dé wípé Àìsáyà 5:20 ègbé ni fún àwọn kò sọ pé ẹnìkan o ègbé ni fún àwọn tí ń pe ibi ní ire tó ń pe ìkorò ní adùn àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá kà sísàlẹ̀ díẹ̀ sí ègbé ni fún ẹni tó ń pe òkùnkùn ní ìmọ́lẹ̀ òkùnkùn ní Dúpẹ́ Onítìrí tó dẹ̀ ń pera rẹ̀ ní ìmọ́lẹ̀ ẹ tún wá gbọ́ eléyìí látẹnu àwọn ọ̀jọ̀gbọ́n àṣírí wọn ti tú ẹ máa gbóhùn ìyá mi Barrister Fáṣákí ń bẹ̀ mo sọ lánàá mo ní Barrister Fáṣákí lára àwọn tí Dúpẹ́ Onítìrí fẹ́ tì síta lọ́dọ̀ bàbá nìyẹn kán máa ní access sọ́dọ̀ bàbá ló fi ní kí bàbá kó ṣèjì fóònù wọn kí Barrister Fáṣákí má ní access sí bàbá mọ́ ṣùgbọ́n ó rò pé bàbá bí bàbá ṣe dàgbà torí òwe Yorùbá ni wọ́n ní tẹ́ bí àwọn àgbàlagbà bá ṣe ń dàgbà lọ́pọlọ wọn ń di ọmọdé ìyẹn ni wípé wọ́n ti ń lọ lílọ bí àgbàlagbà bá ṣe ń dàgbà ní ọpọlọ yà máa ṣe kí ni ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí ọpọlọ bàbá kó yòrò ọpọlọ bàbá ń pọ̀ sí ni ẹ má jẹ́ àgbàgbé o nínú Bíbélì Mósè wípé nígbà tí mo wà ní 100 ọdún mò ń ṣe bí ọmọ 40 ọdún nígbà tí mo wà ní 100 ọdún egungun mi dàbí egungun ọmọ 40 ọdún ìyẹn ni pé nígbà tó wà ní 80 years ohun gbogbo ọpọlọ iṣan agbára ó dàbí ọmọ 40 ọdún tàbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ orí ọ̀fẹ́ tí Ọlọ́run ọba mi fún bàbá Akíntóyè nìyẹn pé nígbà tí mo bá ṣèjì nọ́mbà mi tó tún jẹ́ pé ìwọ ló máa ṣèjì ló máa mú nọ́mbà yẹn wá abẹ́ ẹ̀ mọ̀ pé nọ́mbà kan wà tẹ́ ẹ̀ bá mọ̀ àwọn tó bá ṣiṣẹ́ ní báǹkì wọn á mọ̀ àwọn báǹkì yẹn máa ń fáwọn staff wọn ní àwọn nọ́mbà kan láwọn fóònù kan tí wọ́n fi program ẹ̀ o ò ní lè háàdì ẹnikẹ́ni lórí nọ́mbà yẹn mọ́ ju tó ti program sórí ẹ̀ látọ̀dọ̀ wọn bóyá èèyàn 10 ní Dúpẹ́ Onítìrí fẹ́ ok Dúpẹ́ Onítìrí orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Ayọ̀ Brown orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ olórí kò lọ títí orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Fúnkẹ́ Bello orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Tẹ́ni ọmọ ológo orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Ìṣóyẹ Kóríbẹ̀ orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Jimmy Boy Black Lion orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Wálé Àlí orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ Talótùkù Jẹ̀lílì orúkọ ẹ̀ máa wà ń bẹ̀ á program àwọn. ṣùgbọ́n iye bàbá ṣíwí mọ́ tí mo ké pè níbẹ̀rẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nìyí tó ṣùgbọ́n mi kí n wá ṣèjì fóònù kí n ṣèjì nọ́mbà ẹ máa gbóhùn ìyá Janet Fáṣákí ènìyàn ìpè tán ènìyàn níwá ṣùgbọ́n tẹ́nìyàn ẹ má wo aburú tẹ́nìyàn kan ti ṣe ẹni rere tẹ́nìyàn máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kẹ́ẹ̀mọ̀ mo pòwe yẹ fún Dúpẹ́ ńgbà yẹn lọ́hùn ṣùgbọ́n ó ṣe fọ́mọ Yorùbá ohun àkọ́kọ́ tí Dúpẹ́ Onítìrí fi mú wa lọ ní ìyàwó Abíọ́lá ni gbogbo wa ò dẹ̀ wá dúró ká ronú jinlẹ̀ pé oore wo l'Abíọ́lá ṣe fún ìran Yorùbá ilé tá a bá fi tọ́mọ àwọn àgbà Yorùbá sọ wípé ìrìn ló máa wó dànù ilé tá a bá fi tọ́mọ àwọn àgbààgbà nílà káyé ilẹ̀ Yorùbá wọ́n jọ di mímọ̀ fún wa pé ìrìn ló máa wó dànù. Where is Concord newspaper today? Concord newspaper yẹn l'Abíọ́lá fi báyé ewu Yorùbá jẹ́ ayé bàbá Awólọ́wọ̀ kó ló bàjẹ́ ó torí bàbá Awólọ́wọ̀ ó dá Concord lẹ̀ láti máa fi takú bàbá Abíọ́lá ni master plan náà tí ó jẹ́ kí bàbá Awólọ́wọ̀ ó dórí àléfà láti jíṣẹ́ tí Èdùmàrè rán sí ìran Yorùbá. So nígbà tá a gbórúkọ Abíọ́lá ó yẹ ká dúró sẹ́yìn pé oore wo l'Abíọ́lá yìí ṣe fún wa náà. wọ́n lè dárúkọ bàbá Gani Fáwẹ́hìnmí irú àwa a máa ta tán bẹ́ẹ̀ ni mo lórí ọ̀fẹ́ nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ dáadáa màá máa ń lọ sí ṣíńbà bàbá Gani Fáwẹ́hìnmí táwọn mẹ̀kúnnù bá gbẹ́jọ́ wá tí bàbá bá ti gbẹ́jọ́ yẹ tán bàbá máa yan lọ́ọ̀yà ó yá ẹ lọ bẹ̀rẹ̀ ẹjọ́ yẹ without collect kọ́bọ̀ àwọn tí ò fẹ́ kí mẹ̀kúnnù ò jìyà ẹ wo ẹjọ́ Adédoyin tó dá ní Ọ̀ṣun tí bàbá Gani bàbá Fẹ́mi Fálànà dìde ohun tí a gbọ́ ni pé owó tí ẹ̀yin ọmọ Yorùbá dáńgbà yẹ lọ́n pé ẹ fẹ́ ìdájọ́ òdodo fún Adégòkè Timothy bàbá Fẹ́mi Fálànà ògbówó ó dẹ̀ ṣẹjọ́ ó dẹ̀ wọ́n ní ẹjọ́ yẹn. oore wo l'Abíọ́lá ṣe fún wa náà tí Dúpẹ́ Onítìrí tó forúkọ Abíọ́lá tó fi dà wá lágbónú
tó fi dá wa dúró for good 10 months. Ẹ gbóhùn àwọn ọ̀jọ̀gbọ́n mọ́sálánà mú lọ́lọ́run ò fi yà èèyàn jẹ́ Yorùbá àwa là ń fi ìyà jẹra wa ọ̀nà tọ́lọ́run ti là ní àwọn bàbá wa wọ́n create ọ̀nà wíwọ́ fún ara wọn wọ́n ní ọ̀nà tí Ọlọ́run là yẹ pé kò lè yá wọ́n wá create ọ̀nà wíwọ́ ọ̀nà tí bàbá Akíntóyè ńlá sorry iná atẹ́gùn tí mo sùn mọ́jú ni wọ́n ní ọ̀nà tí bàbá Akíntóyè ńlá tó ń rìn yẹn ọ̀nà yẹn ti pẹ́ jù kò lè yá nígbà tí èèyàn kan tó wá tó a máa gbà á ẹja tẹ̀lé wọn kírètì ọ̀nà wíwọ́ fún ara wọn ẹni tọ́lọ́run rán níṣẹ́ wọ́n gba dìṣẹ́gbẹ́ wọ́n wá ń tẹ̀lé lọ bíbélì wípé ọ̀nà kan dára lójú ènìyàn òpin rẹ̀ ìparun ni ọ̀nà kan dára lójú ènìyàn òpin rẹ̀ ìparun ni ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé kò jẹ́ àparun kò jẹ́ kí dúpẹ́ Onítìrí ó pa wá run kí iye wa tó ṣí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.